الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن شاء الله عز وجل إليني الدرس العاشر، إذن لك إليك لاتين ترى دروس اللغة العربية لغير الناطقين بها أقواكني. الدرس العاشر، إذن لك إليك من أنت؟ تانيا وآيو. من أنت؟ تانيا يا لا تيودو حامد سوكي من أنت؟ who are you؟ محمد دالون كوي أنا طالب بالجامعة، akẹ́kọ̀ọ́ ni mí ní university. I am a student in the university. حامد سوكي أنت طالب جديد؟ ǹjẹ́ akẹ́kọ̀ọ́ tuntun ni ẹ́؟ ǹjẹ́ akẹ́kọ̀ọ́ tuntun ni ẹ́؟ محمد سوكي نعم بẹ́ẹ̀ni، أنا طالب جديد، akẹ́kọ̀ọ́ tuntun ni mí. حامد سوكي من أين أنت؟ láti ibo lo ti wá. من أين أنت؟ láti ibo lo ti wá. محمد سوكي أنا من الهند. أنا من الهند، láti India iná ni mo ti wá. حامد سوكي ما اسمك؟ ما اسمك؟ kí ni orúkọ rẹ؟ محمد سوكي اسمي محمد. اسمي محمد، orúkọ mi ni محمد. حامد سوكي ومن هذا الفتى الذي معك؟ ومن هذا الفتى الذي معك؟ تعني ọ̀dọ́mọdékùnrin tó wà pẹ̀lú rẹ̀ yìí. تعني young man tó wà pẹ̀lú ẹ̀ yìí. محمد سوكي هو زميلي، akẹgbẹ́ mi ni، colleague mi ni. حامد ni أهو أيضا من الهند؟ ṣé láti India lòun náà ti wá؟ Is he also from India؟ محمد سوكي لا، no، هو من اليابان، he is from Japan. Japan ló ti wá. حامد سوكي ما اسمه؟ what is his name؟ kí lórúkọ rẹ̀؟ محمد سوكي اسمه حمزة. حمزة ni orúkọ rẹ̀. حامد wá béèrè pé ما لغتك يا محمد؟ kí ni èdè rẹ ìrẹ Muhammad؟ kí ni èdè rẹ؟ what language do you speak, or which language do you speak ìrẹ Muhammad؟ Muhammad dáhùn sọ pé لغتي الأردية. لغتي الأردية، Urdu ni language mi. Urdu iná ni language mi. حامد sọ pé أهي لغة سهلة؟ ìjẹ́ èdè tó rọrùn ni èdè rẹ̀ yìí jẹ́ èdè tó rọrùn ni. محمد sọ pé نعم bẹ́ẹ̀ni، هي لغة سهلة، bẹ́ẹ̀ni èdè tó rọrùn ni. èdè tó rọrùn ni èdè mi. حامد sọ pé وحمزة ما لغته؟ وحمزة، حمزة ńkọ́؟ ما لغته، èdè wo lèdè tiẹ̀؟ محمد sọ pé لغته اليابانية، èdè rẹ̀ òun ni Japanese. èdè rẹ̀ òun ni Japanese. Japanese language iná lèdè rẹ̀. òun náà kọ sí iwájú yìí. محمد sọ pé لغته اليابانية، Japanese ni èdè rẹ̀ o. وهي لغة صعبة، èdè tó dẹ̀ le náà ni. اللغة اليابانية، wọ́n kọ language yẹn wọ́n kọ ìsàlẹ̀ rẹ̀ pé Japanese language iná lélẹ̀. Japanese language iná ni à ń rí yìí. حامد wá sọ pé أين أبوك يا محمد؟ أين أبوك يا محمد؟ ibo ni bàbá rẹ wà ìrẹ Muhammad؟ Muhammad sọ pé abi fil Kuwaiti, bàbá mi wà ní Kuwait.
huwa tabibun shahirun. He is a famous doctor. Dókítà tó gbajúmọ̀ ni bàbá mi. Hamid sọ pé wa aina ummuk? Ummu rẹ̀ ńkọ́, màmá rẹ̀ ńkọ́, níbo ni àwọn wà? Muhammad sọ pé hiya aidan fil Kuwaiti ma'a abi. Àwọn náà wà ní Kuwaiti pẹ̀lú bàbá mi. Hiya mudarrisatun hunaka. Olùkọ́ ni wọ́n, olùkọ́ ni màmá mi níbẹ̀ yẹn, yẹn ní Kuwait. Hamid tún sọ̀rọ̀ sọ pé adhahabta ila al-Kuwaiti ya Muhammad? Ǹjẹ́ o ti lọ sí Kuwaiti rí? Ira Muhammad, ǹjẹ́ o ti lọ sí Kuwaiti rí ya Muhammad? Muhammad sọ pé na'am, bẹ́ẹ̀ ni, dhahabtu, mo lọ. Ǹjẹ́ o lọ sí Kuwaiti rí Muhammad? Ó ní bẹ́ẹ̀ ni, mo lọ. Wa zamiluk aina abuhu? Kọ́lígù rẹ̀ yìí ńkọ́, ibo ni bàbá tiẹ̀ wà? Akẹgbẹ́ rẹ̀ yìí, ibo ni bàbá tiẹ̀ wà? Hamid sọ pé abuhu fil Yaban. Bàbá rẹ̀ wà ní Japan. Huwa tajirun kabirun. Olùṣòwò ńláńlá iná ni. Olùṣòwò ńláńlá iná ni bàbá rẹ̀. Hamid sọ pé alaka akhun ya Muhammadu? Ǹjẹ́ o ní ọmọ ìyá lọ́kùnrin? Ǹjẹ́ o ní ọmọ ìyá lọ́kùnrin rẹ̀ Muhammad? Muhammad sọ pé na'am, bẹ́ẹ̀ ni, na'am, bẹ́ẹ̀ ni. Li akhun wahidun. Mo ní ọmọ ìyá kùnrin ọ̀yọ̀ kan, ismuhu Usamatu. Orúkọ rẹ̀ ń jẹ́ Usama. Wa huwa ma'i huna fil madinati al-munawwara. Ó sì wà pẹ̀lú mi níbí ní Madina. Ó wà pẹ̀lú mi níbí ní Madina. Wa li ukhtun wahidatun. Mo sì ní ọmọ ìyábìnrin kan, ismuha Zainabu. Zainabu ni orúkọ rẹ̀. Wa hiya fil Iraqi ma'a zawjiha. Ó wà ní Iraq pẹ̀lú ọkọ rẹ̀. Mo ní ọmọ ìyábìnrin ọ̀yọ̀ kan, Zainabu lórúkọ rẹ̀ ń jẹ́. Òun wà ní Iraq pẹ̀lú ọkọ rẹ̀. Zawjuha muhandisun. Zawjuha muhandisun. Engineer ni ọkọ rẹ̀. Hamid sọ pé a'indaka sayyaratun ya akhi? Ǹjẹ́ o ní mọ́tò ìrẹ́ ọmọ ìyá mi, ìrẹ́ Muhammad? Ṣé o ní mọ́tò? Muhammad sọ pé láà, no, rárá o. Ma indi sayyaratun. I don't have a car. Mi ò ní mọ́tò. Indi darajatun. Kẹ̀kẹ́ ni mo ní. Hamzatu indahu sayyaratun. Hamza ló ní mọ́tò ń tiẹ̀. Hamza ní mọ́tò. Hamza ò ní mọ́tò. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tá fẹ́ kọ́ níbẹ̀ insha Allah ta'ala, òun náà ni ad-dama'ir. Ad-dama'iru. Àwọn pronouns, àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ. Àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ náà la fẹ́ kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. Àkọ́kọ́ òun ni pé àwọn dama'iru yìí ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí. Àwọn pronouns yìí ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí. Alákọ̀ọ́kọ́ ni al-mutakallim. Damiru al-mutakallim. Damiru al-mutakallim. Damiru ẹni tó ń sọ̀rọ̀. Pronoun ẹni tó ń sọ̀rọ̀. Àpèjúwe rẹ̀ ni ana. Ẹni tó ń sọ̀rọ̀ yóò sọ pé ana, èmi, I. Ana, èmi, yálà ó jọkùnrin àbójóbìnrin. Sọ̀bákan tó bá fẹ́ pé nǹkan kan mọ́ra rẹ̀ yóò sọ pé ismi, orúkọ mi. Ismi, orúkọ mi. Zamili, akẹgbẹ́ mi. Zamili, akẹgbẹ́ mi. Abi, bàbá mi. Abi, my father. Bàbá mi. Tó jẹ́ ìyá ni ummi, màmá mi. Ummi. Akhi. Ukhti. Indi, mo ní, ó wà pẹ̀lú mi, ó wà lọ́dọ̀ mi. So bí damirul mutakallim bó ṣe rí ni ẹ, pronoun ẹni tó ń sọ̀rọ̀ bí ó ṣe máa lò ní tiẹ̀, iná lélẹ̀. Tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ sọ pé ana talibun bil jami'ati. Ana talibun fi sanati rabi'ati. Ana mutazawwijun. I am married, mo ti marry. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fájọ́ obìnrin yóò sọ pé
ana talibatun bil jami'ati ana na lo no lo ana talibatun bil jami'ati ana mutazawwijun aw mutazawwijatun ana talibatun bil jami'ati ana mutazawwijatun obìnrin ṣe sọ́ntì ẹni ana náà ni ó lò níta fẹ́ sọ́n bẹ́ẹ̀ náà nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni anta you ìwọ eléyìí fẹ́ ń ta dájú kọ al-mukhatab ń ta dájú kọ so bí ana bóyá sọ pé bayti ismi abi ummi ń ta dájú kọ tá bá fẹ́ máa bóun sọ̀rọ̀ a máa bèèrè pé ibo ni bàbá rẹ wà ibo ni pẹ́ẹ̀nì rẹ wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ pé abúkà ismuka ẹlẹ́lẹ́ a sọ pé ismi tó bá yẹ pé ń ta dájú kọ ni tá máa lo anta fún you a máa bẹ̀rẹ̀ pé masmuka what is your name lughatuka ma lughatuka what is your language kí lédè tó èdè wo ló ń sọ so bí ó ṣe rí iná nìyẹn ummuka ìyá rẹ màmá rẹ ummuka your mother zamiluka àrípé lókè àti tọ́ka sí zemili my colleague zemiluka your colleague so ń ta dájú kọ tá ń bá sọ̀rọ̀ bá ṣe máa bó ń sọ̀rọ̀ iná nìyẹn bá ṣe máa bá sọ̀rọ̀ iná ní eléyìí àìndàkà ǹjẹ́ o ní mọ́tò indi mo ní darajatun kẹ̀kẹ́ ni mo ní naam bí ilé bọ̀ṣẹ̀rí náà lẹ̀ ẹlẹ́kẹta ni huwa al-ghaib damiru third person ẹni tí ó sì pẹ̀lú wa tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ pronoun ẹni tí ó sì pẹ̀lú wa tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí ni huwa zemili huwa ìtumọ̀ rẹ̀ ni he is so anta yìí tá a sọ lẹ́ẹ̀kan ọkùnrin lásán là ń lò fún anta ọkùnrin lásán là ń lò fún tá a dájú kọ tó bá jẹ́ obìnrin ni anti iná lásán anti iná ni asa masmuka yóò di masmuki zamiluka yóò di zamiluki your colleague baituka yóò di baituki lughatuka yóò di lughatuki kẹsàrọ̀ ni lugha yẹn ni ó gbà ummuka yóò di ummuki zamiluka yóò di zamiluki àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a'indaka sayyaratun ya akhi yóò di kíni a'indaki sayyaratun ya ukhti so bó ṣe rí nìyẹn àwa lórí huwa àsọ pé damir lòun náà pronoun lòun náà a máa ń lò fún al-ghaib ẹni tí ó sì pẹ̀lú wa lọ́kùnrin wọn là ń lo huwa fún lọ́kùnrin iná là ń lo huwa fún kátírẹ́sì ẹ̀ nánú dánilẹ́kọ̀ọ́ wa huwa zamili huwa min al-yaban he is from Japan huwa ìtumọ̀ rẹ̀ ni he is so táwọn fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ a sọ pé kí ni baytuhu ismuhu masmuhu kí lórúkọ rẹ̀ masmuhu háàyè òun ló dúró fún huwa yẹn masmuhu kí lórúkọ rẹ̀ ismuhu hamzatu his name is hamza ni orúkọ rẹ̀ hamza iná ni orúkọ rẹ̀ ma lughatuhu kí ni èdè rẹ̀ èdè wo ni èdè rẹ̀ lughatuhu al-yabaniyah ayna abuhu ibo ni bàbá rẹ̀ wà wa zamiluka ayna abuhu ibo ni bàbá rẹ̀ wà abuhu fil yaban huwa tajirun he is a trader ismuhu naam so bí ó ṣe rí iná ni eléyìí tó bá jẹ́ obìnrin hiya iná la máa lò fún hiya iná ni fún obìnrin hiya a sọ pé hiya talibatun
hiya zamilati hiya zamilati hiya min al-Yaban masmuha ismuha Maryam أو اسمها زينب ما لغتها كيني يديره لغتها اليابانية so bí ó ṣe rí iná ní ilé so nǹkan àkọ́kọ́ tí a kọ́ níbi iná ilé ẹlẹ́kejì ní indi àti li iná la fẹ́ mọ̀ níbi so wọ́n sọ pé àìndàkà kádà wà kádà àìndà yìí wọ́n máa ń lò fún láti fi sọ̀rọ̀ nípa in tí ó wà irrational in tí ògbọ́n tí ò ní làákàyè òun ni wọ́n máa ń lò fún a rí pé wọ́n lò fún sayyara níbi pé àìndàkà sayyara ǹjẹ́ onímọ́tò ìdáhùn rẹ̀ náà yóò jẹ́ kí naam indi tàbí ká sọ pé indi darajatun naam a sọ pé naam indi darajatun indaka darajatun a sọ pé naam bẹ́ẹ̀ ni indi darajatun mo ní kẹ̀kẹ́ ṣùgbọ́n líì ní tiẹ̀ wọ́n máa ń lò fún into arashana tó ní làákàyè náà máa ń lò fún nǹkan abẹ̀mí tó gbọ́n tó ní làákàyè léèyàn náà máa ń lò fún wọ́n sọ pé alaka akhun ya Muhammadu ǹjẹ́ o ní ọmọ ìyá yìí ni wọ́n torí ẹ̀ lò làákàyè alaka akhun ya Muhammadu ǹjẹ́ o ní ọmọ ìyá kùnrin rẹ̀ Muhammad so onídáhùn ó dáhùn pé naam bẹ́ẹ̀ ni indi akhun naam li akhun wahidun mo ní ọmọ ìyákùnrin ọ̀yọ̀kan a ní sọ pé naam indi akhun la àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ inda a máa lò fún nǹkan tí ó wà irrational tí ó lọ́pọlọ tí ó gbọ́n li àbí laka a máa lò fún kíni nǹkan tó wà rational bí elébo ṣe rí náà ni ẹlẹ́kẹ̀ẹ́jì òun ni máa àbẹ́lẹ̀kẹta nǹkan ẹlẹ́kẹta kan bí òun ni máa pẹ̀lú kí n kó wá pẹ̀lú nǹkan òun ni máa with with iná ni ìtumọ̀ máa huwa aidan fil Kuwaiti máa àbí pẹ̀lú bàbá mi òun náà wà ní Kuwaiti pẹ̀lú bàbá mi so máa iná nìyàn a sọ pé man ma'aka ya Aliyu man ma'aka aw man hadha al-fata alladhi ma'aka man hadha al-fata alladhi ma'aka ta ni ọ̀dọ́mọdékùnrin tó wà pẹ̀lú rẹ̀ yìí ìdáhùn rẹ̀ yóò sọ pé kí ni tàà fẹ́ ló bẹ́ tàà ń dáhùn pẹ̀lú ma'i zemili a rí pé ẹni tí ó fẹ́ sọ̀rọ̀ tó ń béèrè ó ti mọ̀ pé èèyàn kan wà pẹ̀lú èèyàn ó kàn fẹ́ mọ irú èèyàn wo ló jẹ́ ni so a sọ pé huwa zemili níbi ṣùgbọ́n alápèjọ ní sàwọn nulẹ̀ ẹnìkan wà níta bóyá mọ́mí wà níta ọmọ ẹ̀yọ̀kan ni wọ́n sì expect pé kó wà nulẹ̀ wọ́n ń gbúrú èèyàn méjì àbọ̀ wọ́n rí ọmọ wọn gbọ́rọ̀ ọmọ tó ń báyàn sọ̀rọ̀ wọ́n sì mọ́tọ́ láàrín lẹ́kọ̀ọ́ wọ́n sọ pé kí ni man ma'aka fil ghurfati ya Muhammadu man ma'aka fil ghurfati ya Muhammadu ta ló wà pẹ̀lú rẹ̀ nulẹ̀ rẹ̀ Muhammadu dáhùn pé kí ni ma'i zamili akẹgbẹ́ mi nílé ẹ̀kọ́ iná ló wà pẹ̀lú mi akẹgbẹ́ mi nílé ẹ̀kọ́ iná ló wà pẹ̀lú mi so bí òṣèré náà ní ilé so lẹ́yìn náà ni pé máa gbogbo tó bá tẹ̀lé
majrur náà ló máa ń jẹ́ tó bá jẹ́ ismun zahir tó jẹ́ orúkọ tó jẹ́ proper noun tó jẹ́ proper noun so yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ majrur yóò máa jẹ́ nǹkan tí ó gba kẹsra tí ó gba kẹsra á sọ pé kíni muhammadun ma'a zamilihi tó bá jẹ́ noun báyẹn tó dá dúró tí í ṣe pronoun so ká má sọ pé proper noun lásán so àti proper noun àti noun mìíràn tí ó kì í ṣe proper noun yẹn pé tí ó kì í ṣe orúkọ èèyàn tí ó kì í ṣe orúkọ ìlú tó bá jẹ́ orúkọ èèyàn tó jẹ́ orúkọ ìlú àwọn ni proper noun masculine proper noun feminine proper noun tó bá jẹ́ orúkọ èèyàn so tó bá wà pẹ̀lú masculine proper noun àtàwọn noun mìíràn so kákọ̀ ìyá rẹ̀ máa pẹ̀lú masculine proper noun tó jẹ́ mudhakar tó jẹ́ akọ tó yóò padà wá ní ọwọ́ gbẹ̀yìn ìyẹn ní ìgbẹ̀yìn tírà yìí wípé feminine proper noun òun kì í gba kẹsìrọ̀ ní tiẹ̀ kò kì í gba kẹsìrọ̀ so masculine proper noun tabari ma'a before rẹ̀ proper noun yẹn àbí any noun tó bá pẹ̀lú lẹ́yìn rẹ̀ yàtọ̀ sí feminine proper noun yóò máa jẹ́ kí yóò máa gba kẹsìrọ̀ a sọ pé muhammadun ma'a hamidin ana ma'a khalidin bí ó ṣe máa gba kẹsìrọ̀ iná nìyẹn so ma'a yẹn yóò máa jẹ́ mudaf yẹn possessed khalidin yóò máa jẹ́ possessor mudafun ilayhi bí ó ṣe rí náà nìyẹn so lẹ́yìn náà nǹkan tá a tó kọ́ níbí wọ́n ní pé al-alamu al-mu'annath al-makhtumu bita'i at-ta'nith la yunawwan al-alamu al-mu'annath al-makhtumu bita'i at-ta'nith la yunawwan wọ́n ní pé masculine proper noun tó bá parí pẹ̀lú táà marbuta yìí kò ní ṣe kí ni kò ní gba tanwin masculine proper noun orúkọ èèyàn orúkọ ọkùnrin tó jẹ́ orúkọ èèyàn lọ́kùnrin tàbí orúkọ ìlú naam káfíkà orúkọ èèyàn lọ́kùnrin tó bá parí pẹ̀lú táà marbuta yìí táà ta'nith irú orúkọ náà kò ní gba tanwin irú orúkọ náà kò ní gba tanwin àpèjúwe rẹ̀ òun ni eléyìí ismuhu usamatu ká ní pé táà yóò sí ń bẹ̀ ni yóò gba tanwin a sọ pé ismuhu muhammadun so bí o ṣe rí náà nìyẹn àwọn orúkọ bíi hamzatu talhatu muawiyatu usamatu wọn ní gba tanwin wọn kì í gba tanwin bákan náà wọn kì í gba tanwin wọn sì ń gba kẹsìrọ̀ náà bákan náà wọn kì í gba kẹsìrọ̀ náà a sọ pé ra'aytu muhammadan ma'a usamata ma'a muawiyata instead tí máa tí ó yẹ fáwọn ní kẹsìrán yẹn àwọn nígbà kẹsìrán tí wọn so ká fáwọn kún orúkọ obìnrin tá a ti sọ lẹ́ẹ̀kan masculine feminine proper noun tá a sọ lẹ́ẹ̀kan pé àwọn kì í gba tanwin tábà ní wọn pẹ̀lú máa wọn nígbà kẹsìrán sí nígbà tanwin fatha ni wọn gbà so bẹ́ẹ̀ náà làwọn masculine proper noun tó bá parí pẹ̀lú táà yìí táà marbuta yìí táà roboto yìí àwọn náà ṣe kíni àwọn náà gba fatha wọn nígbà kẹsìrán tábà rí máa níwájú wọn so bíi eléyìí bó ṣe rí náà ni tamarinu exercises ajib anil as'ilatil atiya dáhùn àwọn ìbéèrè tó ń bọ̀ yìí answer the following questions masmuka what is your name min aina anta where are you from bolotiwa ma lughatuka what is your language aina abuka where is your father so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. هلاكجي ضع في الفراغ فيما يلي الضمير ها أو ها
àbí hu aw ha wọ́n ní kó fi sínú ààyè tó gbófo tó ń bọ̀ yìí empty àbí blank tó ń bọ̀ yìí following blank fi sínú rẹ̀ domir pronoun tí ṣe hu tàbí ha domir eléyìí tó ta sọ pé wà fún masculine àti eléyìí ta sọ pé wà fún feminine kárípa ti ṣàlàyé hadhihi albintu talibatun ismu Zainab so ṣe ismu hu ni àbí ismu ha àfẹ́lẹ́ tí ó bá mu ní ìbámu sí ìta ṣàlàyé àfi sí ibẹ̀. ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní hati khamsata ajwibatin kalmithali al-ati hati khamsata as'ilatan wa ajwibatan hati khamsata as'ilatin wa ajwibatin astaghfirullah hati khamsata as'ilatin wa ajwibatin kalmithali al-ati wọ́n ní kó mú 5 questions and answers wá ní ojúpọ̀n na ìbéèrè tó ń bọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe gẹ́gẹ́ bí àpèjúwe tó ń bọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe rí bẹ́ẹ̀ náà ni kò ṣe mú wá. a'indaka qalamun ǹjẹ́ o ní gègé kọ̀wé? Naam bẹ́ẹ̀ ni indi qalamun mo ní gègé kọ̀wé. àwa fọ́ọ̀mù questions and answers 5 lọ́dọ̀ ara wa wọ́n máa fi béèrè nípa àwọn nǹkan oríṣiríṣi pẹ̀lú inda àti ṣàlàyé pé inda a máa fi ń béèrè nípa nǹkan tí ò lẹ́mìí ni so ká máa lo inda ká máa lo èèyàn síwájú rẹ̀ pé indaka akhun indaka ummun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ká máa lo bẹ́ẹ̀. ẹlẹ́kẹ̀rin hati khamsata as'ilatin wa ajwibatin kalmithali al-ati hati khamsata as'ilatin wa ajwibatin kalmithali al-ati wọ́n ní kó mú 5 questions and answers wá ní tí ó dàbí àpèjúwe tó ń bọ̀ yìí so àpèjúwe eléyìí wọ́n dáhùn pẹ̀lú positive naam ṣe lè wọ́n á mú wá pé a'indaka qalamun ǹjẹ́ o ní gègé kọ̀wé wọ́n dáhùn pé la rárá o ma indi qalamun ma indi qalamun I don't have pen mi ò ní gègé kọ̀wé mi ò ní gègé kọ̀wé ma indi mi ò ní kò sí lọ́dọ̀ mi mi ò ní. ta'ammal ma yali wọ́n ní kó ronú sí nǹkan tó ń bọ̀ yìí baytun ilé baytun ilé kan a house bayti my house ìyẹn tó ń sọ̀rọ̀ nìyẹn ẹni tó ń sọ̀rọ̀ tí a sọ pé a máa lo ana fún lọ́kùnrin lóbìnrin yóò sọ pé bayti my house baytuka ẹni tá a dájú kọ lọ́kùnrin náà ilé baytuka your house ilé rẹ̀ tó yẹ kó ọkùnrin là ń bá sọ̀rọ̀ tó yẹ kó obìnrin ní aṣọ wíkì yóò jẹ́ baytuki baytuhu ilé rẹ̀ lọ́kùnrin ilé rẹ̀ ilé Muhammad lápẹjúwe a sọ pé ilé Muhammad lélẹ́yìn hadha baytu Muhammadin hadha baytuhu ilé Muhammad lélẹ́yìn ilé rẹ̀ ní baytuha ilé rẹ̀ lóbìnrin baytuha ilé rẹ̀ lóbìnrin hadha baytu Zainaba hadha baytuha هذا بيت زينب هذا بيتها إلى زينب للي إليني إليه إلي تتلون أضف الأسماء الآتية إلى المتكلم والمخاطب والغائب ونكو شافيتيا ورقة بي سي المتكلم أن تنصر والمخاطب أتنتم بصر والغائب أتي third person والغائبة هي third person لبيني third person lọ́kùnrin ni al-ghaib third person lóbìnrin ni al-ghaiba ọkùnrin tí ó sí pẹ̀lú wa àtobìnrin tí ó sí pẹ̀lú wa wọ́n ní kó fi àwọn dhamir tó ń bọ̀ yìí kó fi tì sí wọn kama huwa muwaddahun fil mithal gẹ́gẹ́ bó ṣe wà cleared bó ṣe wà well explained níbi àpèjúwe tá a fún yín qalamun hadha qalami hadha qalamuka hadha qalamuhu hadha qalamuha eléyìí fún ẹni tó ń sọ̀rọ̀ nípa ara rẹ̀ hadha qalami ọkùnrin yóò sọ obìnrin yóò sọ bẹ́ẹ̀ hadha qalamuka ẹni tá a dájú kọ eléyìí lọ́kùnrin a sọ pé hadha qalamuka hadha qalamuhu ẹni tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́kùnrin tí ó sì pẹ̀lú wa eléyìí pẹ́ẹ̀nì rẹ̀ lélẹ́yìí this is his pen hadha qalamuha this is our pen obìnrin eléyìí hadha qalamuha so wọ́n ní pé ká fi àwọn
nouns tó ń bọ̀ yìí ká fi wọ́n tì sí àwọn orúkọ yẹn gẹ́gẹ́ bó ṣe bọ́n ìṣàlàyé rẹ̀ ká fi wọ́n tì ká change àwọn dọ̀mọ́ìr ká fi wọ́n tì sáwọn dọ̀mọ́ìr yìí àwọn dọ̀mọ́ìr mẹ́rin yìí al-mutakallim al-mukhatab al-ghaib al-ghaiba gẹ́gẹ́ bó ṣe wà nínú àpèjúwe yìí. ẹlẹ́kẹfà iqra read lii laka lahu laha lii ukhtun wahidatun alaka akhun la ma li akhun ukhti laha tiflun saghirun zamili lahu akhun wa ukhtun. So akabaya a sọ pé nakulu wọ́n ní nakulu a máa sọ wípé indi kitabun mo ní ìwé mo ní tírà wala nakulu wa nakulu a sọ máa sọ bákan náà pé lii akhun mo ní ọmọ ìyá kan mo ní ọmọ ìyá kùnrin kan la nakulu a ní máa sọ pé indi akhun pé a ní máa sọ pé indi akhun eléyìí kò correct gẹ́gẹ́ báyìí sọ síwájú. Ma'a fẹ́ ṣàlàyé ma'a tàti sọ̀rọ̀ nípa rẹ̀ síwájú. Ma'a with so eléyìí wọ́n ń pè ní dharfu makan tí wọ́n fi ń sọ̀rọ̀ nípa ààyè tó jẹ́ pé gbogbo orúkọ tó wà lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ báyìí sọ yóò máa jẹ́ majrur yóò máa jẹ́ nǹkan tí yóò máa gba kẹsìrọ̀ yóò jẹ́ nǹkan tí yóò máa gba kẹsìrọ̀ so kákan àpèjúwe yẹn. Kharaja Hamidun ma'a Khalidin. Hamidu jáde pẹ̀lú Khalid ma'a Khalidin. Dhahaba at-tabibu ma'al muhandisi. Dhahaba at-tabibu ma'al muhandisi. So hari kò gba kẹsìrọ̀ ó gba kẹsìrọ̀ so bí ó ṣe rí náà ní eléyìí káka gbogbo yòókù. Eléyìí tó tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹjọ tẹ̀mínà ẹlẹ́ẹ̀kẹjọ sọ pé baytun baytuka baytuhu baytuha bayti abun abuka abuhu abuha abi akhun akhuka akhuhu akhuha akhi. Sọlẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi dhamairu eléyìí tí ó wà fún ẹni tá a dájú kọ àti ẹni tá a dájú kọ ẹni tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́kùnrin tí ó sì pẹ̀lú wa ẹni tá a ń sọ̀rọ̀ nípa rẹ̀ lóbìnrin tí ó sì pẹ̀lú wa àti ẹni tó ń sọ̀rọ̀ nípa ara rẹ̀ ó sọ pé akhi ọmọ ìyá mi. Abi wa ummi fil bayti bàbá mi àti màmá mi wà nílé. Abi wa ummi fil bayti bàbá mi àti màmá mi wà ní ilé. Ayna abuka ya Hamidu bó ni bàbá rẹ̀ wà yìí rẹ̀ Hamid. Dhahaba ila as-suqi wọ́n lọ sí ọjà. Akhuka tabibun akhuka tabibun akhuka tabibun ǹjẹ́ dókítà ni ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin? La rárá huwa mudarrisun olùkọ́ni huwa mudarrisun olùkọ́ni. Zainabu fi riyadi Zainabu wà ní Riyadh. Akhuha fi Taifi ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin wà ní Taif. Wa abuha fil Madina al-Munawwara bàbá rẹ̀ wà ní Madina bàbá rẹ̀ wà ní Madina. Hadha at-talibu akẹ́kọ̀ọ́ yìí abuhu wazirun bàbá rẹ̀ mínísítà ni wa akhuhu tajirun kabirun olùṣòwò ńláńlá iná ni ọmọ ìyá rẹ̀. Dhahaba akhi ila al-madrasati ọmọ ìyá mi lọ́kùnrin lọ sí ilé ẹ̀kọ́. Wa dhahaba abi ila al-jami'ati bàbá mi sì lọ sí ilé ẹ̀kọ́ gíga university. ẹlẹ́ẹ̀kẹsàn wọ́n ní kàkà Muhammadun Khalidun Hamidun Abbasun Mahmudun. àwọn eléyìí gẹ́gẹ́ bí n ta ṣàlàyé lẹ́ẹ̀kan pé al-alamu al-mudhakkar tó bá parí pẹ̀lú tá marbutah tá rubutọ̀ yìí kò ní gba tanwin. wọ́n á máa wọ́n eléyìí tí kò parí pẹ̀lú tá marbutah wọ́n fún wọn ní tanwin lọ. Muhammadun Khalidun
hamidun abbasun mahmudun. So àrípa àwọn gba tanwin lọ gba tanwin ó wá kan àwọn eléyìí tí àwọn jẹ́ al-alamul mu'annath al-alamul mudhakkar tó parí pẹ̀lú ta ìyẹn feminine masculine proper noun tó parí pẹ̀lú ta àwọn ní kí gba tanwin tí wọ́n hamzatu talhatu usamatu muawiyatu ikrimatu bí ó ṣe rí náà lẹ́yìn. lẹ́yìn náà sọ pé iqra al-asma'a al-atiyata wadbit awakhiraha ó ní kó ka àwọn orúkọ tó ń bọ̀ yìí pẹ̀lú correct ending kó fàmì sí ìgbẹ̀yìn wọn níbi kíkà rẹ̀. lẹ́yìn náà al-kalimatu al-jadida new vocabularies al-kalimatu al-jadida àwọn ọ̀rọ̀ tuntun. az-zamilu colleague az-zawju wọ́n máa lò fún ọkọ wọn sì máa lò fún ìyàwó. ọkùnrin lè sọ pé hadha obìnrin lè sọ pé hadha zawji ìyàwó mi lélẹ̀. obìnrin lè sọ pé ọkọ mi lélẹ̀ hadha zawji. ọkùnrin náà sọ pé hadhihi zawji so ọkọ mi lélẹ̀ ìyàwó mi lélẹ̀. ṣùgbọ́n ilé tó pọ̀jù ni pé wọ́n máa ń lò fún ọkùnrin òun ló pọ̀jù pé ọkọ yìí náà máa ń lò fún az-zawj. pátínà ilé tó jọkùnrin náà máa ń lò fún láàrin pátínà méjì tí wọ́n fẹ́ra wọn tí wọ́n jẹ́ ọkọ àti ìyàwó. wahidun ọ̀yọ̀kan one fatan young man ọmọdékùnrin ma'a with pẹ̀lú at-tiflu young man at-tiflu baby iná ni tiflu fata òun ni young man at-tiflu òun ni kíni òun ni baby ọmọ kékeré ọmọ tuntun tí ó ti dàgbà. al-kuwaitu kuwait al-lughatu language al-lughatu language. so bí eléyìí bó ṣe rí náà ni. والله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.